ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Bom 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 rọ̀bì àti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá gógó ayọ̀. Agogo ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Agogo ayọ̀ ló tún gbé dòde. Agogo ayọ̀ tiwantiwa. Ẹ káàbọ̀ sórí ètò yìí o, Agogo ayọ̀ tiwa ni. Mo ní ẹ káàbọ̀ sórí ètò yìí o, Agogo ayọ̀ tiwa ni. Agogo ayọ̀, agogo ayọ̀, agogo ayọ̀ yóò máa lù nílé dédé wa. Agogo ayọ̀, agogo ayọ̀, agogo ayọ̀ yóò máa lù nílé dédé wa. Ìbà Ọlọ́run Mósè Orímọládé ọmọ ẹ̀ á ti ń pẹ́ á o. Sí ìbújú àlànà kò tẹ̀rẹ̀ fábí ọba tí ń gbénú ọ̀run fàṣẹ ní ìbà ní mo ṣe. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Ìbà Elédùmarè, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà onílé àtàlejò, èèyàn kúkúrú, èèyàn gígùn, èèyàn pẹlẹbẹ àti ìtò olómi lára. Ìbà ní mo ṣe. Wọ́n tí ọmọdé bá júbà àròkò dálẹ̀ tí ò bá júbà báyìí ni yóò máa wò. Lórí ètò lónìí gẹ́gẹ́ bí ṣe wa ti ná ìgbára àti ná ìgboro àti fàbọ̀ fún ilé-ìbúté títí yín àti mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá. Ẹ máa wò wí kí ló dé tí Ọlálékan ọmọ Táíwò ló tí mo tún gbà ọ̀nà báyìí wọlé torí nǹkan tá a mú wá nǹkan bí nǹkan ẹ̀mí náà ni a mú wá fún yín. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kọ̀wé sí wa wípé àti mú àlùfáà kan wá, òjíṣẹ́ Ọlọ́run kan wá rí wípé ká dákun ká tún dábọ̀ ká mú wọn wá, bó ti jẹ́ pé ẹ̀kan la mú wọn wá nígbà yẹn, wọ́n ní ká tún dákun ká dábọ̀ kí a tún mú wọn wá, ló jẹ́ kí èmi náà fi ẹ̀mí wọlé. Wọ́n ní tí ẹ bá dé ìlú àwọn olóríire kẹ́ ṣe bí olóríire, tẹ́ bá dé ìlú àwọn ọlọ́lá ẹ ṣe bí ọlọ́lá, tẹ́ bá dé ìlú àwọn èèyàn pàtàkì kẹ́ ṣe bí èèyàn pàtàkì. Ìlú ẹ̀mí là ń lọ, ọ̀rọ̀ ẹ̀mí là mú wá fún yín lórí ètò lónìí, ló jẹ́ kí èmi náà fi orin ẹ̀mí wọlé. Mo fi kọ wípé kéwú ni wọ́n fi wọlé, kéwú ni wọ́n fi wọlé ilé ológo, ilé aláyọ̀, kéwú ni mo fi wọlé. Ẹ jẹ́ a lọ sí abala bó ṣe ń lọ kí a lọ gbọ́rọ̀ tí Primate Ayọ̀délé tí wọ́n bá wa sọ. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá. Agogo ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Orúkọ mi ni Primate Babatunde Elijah Ayọ̀délé, olùdásílẹ̀ Inri Evangelical Spiritual Church tó wà ní Òkè Afá Inri bus stop ní Èjìgbò ti ìlú Èkó ní ìlú Nàìjíríà. Ní ìgbà tí Ọlọ́run pè ìjọ ẹ̀, ẹ̀mí mímọ́ ló fi ṣe ìpìlẹ̀ṣẹ̀. Tí ẹ̀mí bá ti jẹ́ ìpìlẹ̀ṣẹ̀ ìjọ, so ẹni tó wà tó jẹ́ tọ́lọ́run pè gẹ́gẹ́ bí olùdarí ibẹ̀ ó gbọ́dọ̀ ní òye nípa ẹ̀mí. So ìjọ ẹ̀mí ni, ìjọ ìrere ni, ìjọ ìwòsàn ni, ìjọ ìdáǹdè ni. So ìjọ Inri Evangelical Spiritual Church, Ọlọ́run sọ fún wa pé òun máa tú ẹ̀mí òun jáde nínú ìjọ náà. So níbẹ̀ ọmọdé ń sọ àsọtẹ́lẹ̀, ń lálàá, wọ́n ń túmọ̀ èdè, wọ́n ń sọ èdè, Ọlọ́run ń dábìrà lónírúurú ọ̀nà tó yẹ pé àwọn àpẹẹrẹ lélẹ̀ tí ẹ̀ ń rí káàkiri wọ̀nyí. Testimony oríṣiríṣi ló ti wà nínú ìjọ ẹ̀. Ẹni tí ó ní stroke, Ọlọ́run bá wò sàn. Ẹni tí ojú ń dùn tó yẹ kò yẹ gbogbo ojú ẹ̀ fọ́, Ọlọ́run ṣe. Ẹni tí ó lóyún tó lè bímọ for bí 1 year, Ọlọ́run bá wa ṣe. Ẹni tó pẹ́ tó rọmọ bí, ó rọmọ bí. So oríṣiríṣi iṣẹ́ ìyanu lolúwa ti ṣe. Then bákan náà ni àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tó máa ń sọ, àwọn ilé testimony bẹ́ẹ̀ náà ò ṣe é kà. Oríṣiríṣi testimony láti kàbẹ̀sẹ̀ máa sọ lórí testimony sí àti ẹni kúrò ń bílẹ̀ ní rárá. Ìjọ aláṣọ ẹ̀mí ni ìjọ Inri Evangelical Spiritual Church. Tó o bá ní aṣọ ogun wa, o lè join wa náà ní service wa. À ń gba aláṣọ ara, a ní English service tá a máa ń ṣe. English service yẹn between 8 to 10. Then ìsìn wa tí ó lélẹ́ Yorùbá á bẹ̀rẹ̀ láti 10 sí dàbí ọwọ́ aago 2.
so nínú ìsìn wa àsọtẹ́lẹ̀ máa ń jáde, ìwòsàn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ níbẹ̀, ìyanu tá àti ronú kan akọ̀dé ṣẹlẹ̀ nínú ìsìn ìjọ ẹ̀mí ni, but ó wà distinguish, ó iṣẹ́ ó yàtọ̀ tó yẹ pé ẹ máa wò pé ṣé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n lè attend service wa, it's a service tó yẹ pé ó wà understandable fún ẹnikẹ́ni tó a fẹ́ join. So tó bá débẹ̀ wá rí nǹkan tó yẹ kó rí, beautiful church and God there is beautiful. ẹ ṣé ìlú South Africa a sọ wípé wọ́n lọ sí Nations Cup tó ń gbà kọjá wọn lọ. Inspector General of Police South Africa a ní kí wọ́n máa yọ ní last year wọ́n yọ o. Bákan náà a ní president ìlú South Africa máa ní problems tó pọ̀ pẹ̀lú àwọn party ẹ̀. Bẹ́ẹ̀ kan náà ni plane crash tó ṣẹlẹ̀ ní Dana air crash tó ṣẹlẹ̀ ní Nàìjíríà láìpẹ́ àsọ. Bákan náà pé Nàìjíríà ń lọ sí World Cup, Nations Cup náà tí eléyìí tán gbà kọjá ẹ̀ a rí pé ó ṣẹlẹ̀. Yàtọ̀ sí yẹn ọ̀rọ̀ oil subsidy probe tó ń ṣẹlẹ̀ aṣọ bí tó máa ṣẹlẹ̀ sí pé ìjọba kọ̀ paroparo ẹ̀ náà ni kò sí kókó kan tó máa kẹ́yìn ẹ̀ rẹpẹtẹ, wọ́n máa gbá àwọn kankan amọ́rawa ó máa ṣẹlẹ̀ ńbẹ̀. Bákan náà a sọ pé Jonathan á contest á win ní 2011 ṣùgbọ́n àwọn ṣùgbọ́n ẹ̀ lílé tó à ń rí bí ogun Boko Haram lọ́tún, ogun Boko Haram lósì, Boko Haram ń bọ̀, Boko Haram ò bọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ṣùgbọ́n ibẹ̀ òun rèé nítorí pé ó ní bọ́lọ̀ ń ṣe ṣàwọn ètò wọ̀nyẹn pé kàdé gbàdúrà ká má rí ku journalist àdẹ̀rí pé ó ṣẹlẹ̀ pé àwọn journalist tó ń bá gómìnà Edo State ṣe wọ́n kú àti àwọn ilé ìtàn kú nù bomb blast gbàdúrà pé kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. Bákan náà ni wípé àwọn àsọtẹ́lẹ̀ mìta tó ti sọ ni wípé irú pé wọ́n máa change national security adviser tó kọjá níbẹ̀ Azazi àti Ọlọ́run ti gbẹnu wa sọ pé wọ́n máa change minister of defence náà precisely aṣọ Ọlọ́run tí ó ti mú ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ àti bẹ́ẹ̀. Bákan náà ni pé MTN ó máa ní problems láwọn ìlú kọ̀ọ̀kan ní Africa àti wípé kán gbàdúrà kí MTN kan máa ní problems ní Nàìjíríà àwọn nǹkan wọ̀nyí ni. Then ní gbogbo ẹ̀ jùlọ ni wípé kò ṣe pé ká sọ àsọtẹ́lẹ̀ ló ṣe pàtàkì bí ó ṣe wípé ká tẹ́tí sí ká dẹ̀ wá ọ̀nà àtúnṣe lórí ẹ̀ pé kó má ṣẹlẹ̀ pé footballer kan máa kú lórí field tó ṣẹlẹ̀ ní Nàìjíríà àti sọ. Then wípé something nípa Orlando Pirates ní South Africa náà wípé club náà kàn gbàdúrà kàn má ní àwọn internal wranglings àdè kánò ìwé ìròyìn pé nǹkan bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ àti ìsọ gbogbo nǹkan báyìí. Then Sarkozy pé kò ní win next election náà àti sọ yẹn náà àti pé wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú Syria náà Ọlọ́run ti gba ẹnu wa sọ gbẹgbẹ́ ìlú Egypt kó máa ní ìjọba tuntun Ọlọ́run ti gba gbogbo ẹnu wa sọ yẹn. ìkọ́ tó wà bẹ́ẹ̀ ni pé kí ló fà á. Then plane crash tó ṣẹlẹ̀ ní Kenya tí presidential tí minister kan kú àti sọ. Then tó wá ṣe pàtàkì tí fẹ́ sọ nísìnyí torí pé ìlú South Africa náà ti ń gbé kinní ìjáde ni wípé kí ìjọba ìlú South Africa kó bójútó ọ̀rọ̀ economy ẹ̀ tó kẹ́ economy wọn bá ní problem before 2015. Then activities football wọn Bafana kọ́ máa di pé wọ́n máa lose chances wọn ní Nations Cup tó ń bọ̀ ẹ́. So ó jẹ́ nǹkan tí fẹ́ sọ nísìnyí tó jẹ́ nǹkan tuntun fún ìlú ti South Africa. Then rate of unemployment nílùú South Africa ìjọba gbọ́dọ̀ múra púpọ̀ torí tó wà fi tó 2016 mo rí pé Nàìjíríà á jẹ́ bí tó yẹ pé á gba àyè lọ́wọ́ South Africa tó yẹ pé àwọn èèyàn máa rọ́ lọ síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé kọ́lọ́n jẹ́ ká níjọba tó máa lè bá wa mú ètò yẹn dúró economy Nàìjíríà ṣe máa grow gan tó yẹ kó máa jẹ́ ìyàlẹ́nu púpọ̀ fún wa. Then ó ṣe bẹ́ẹ̀ then paríparí ẹ̀ kí Zuma ṣe dáadáa o torí pé àti padà bọ̀ ẹ̀ fún second time Jacob Zuma á mẹ́hẹ̀ díẹ̀ á lágbára díẹ̀ kó má lọ mẹ́hẹ̀ láti gbàdúrà dáadáa then àwọn parliament ẹ̀ kó má di pé ames ní rúkèrúdò afẹ́ wà náà àwọn parliament ẹ̀. So eléyìí tá à ń sọ ni pé ó da ìlú tọ́lọ́ bá ti fẹ́ ló máa ń sọ ọ̀rọ̀ fún ẹni tọ́lọ́ bá ti fẹ́ ló máa ń fún létí àti fi gbọ́ràn.
bákan náà la ṣe sọ wípé Jonathan fẹ́ contest 2015 ó gbọ́dọ̀ wá Ọlọ́run rí lórí ẹ̀ tó bá contest àwọn èèyàn ṣetán láti gbé ṣubú wàhálà púpọ̀ ó wà nínú 2015 election Jonathan àti pé amalgamation àbí alliance ACN àti CPC wọ́n láti wò dáadáa torí pé kó má jẹ́ nǹkan tó yẹ pé later ó máa jẹ́ nǹkan tó máa mú ẹ̀hẹ́ later. So àwọn eléyìí a kàn ń sọ nítorí pé a fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé Ọlọ́run ń bẹ fún àwọn èèyàn tó bá fẹ́ la bá sọ̀rọ̀ àdẹ̀ sọ pé à ń sọ wípé a fẹ́ fi bàyàn kan jẹ́ àbí à ń sọ pé a fi ń dẹ́rù bàyàn náà gbọ́ wá àtúnṣe sí ìjọba orílẹ̀ Nàìjíríà a fẹ́ kó parí kí Jonathan parí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá parí ẹ̀ òun ló máa dáa jù second term kó fi sọ́wọ́ Ọlọ́run kó má bẹ́ èèyàn rò torí àwọn èèyàn tó ń bá rò náà àwọn ibẹ̀ náà wà láti máa Boko Haram á lọ ṣùgbọ́n kó tún lọ á ná ìjọba ní wàhálà tó pọ̀ wọ́n lè sì máa ṣe nǹkan tó yẹ pé a fẹ́ dẹ́rù bà wá ká lè máa gbàdúrà ní Áfíríkà yìí o ká má ṣe rí plane crash tó yẹ pé a mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ a fẹ́ nǹkan bẹ́ẹ̀ rárá then ìjọba AU a fẹ́ wàhálà láàrin wọn torí pé àìní ẹnu kíkò ká máa gbà ní àdúrà kọ́lọ́ má jẹ́ kí ká rírun nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń sọ fún wa so eléyìí tá à ń sọ pé kí a tẹ́tí láti gbọ́ ká dẹ̀ wá àtúnṣe rere láti ṣe lórí ẹ̀ kò ṣe pé à ń sọ láti fi dẹ́rù bá ẹnikẹ́ni tó bá fẹ́ ra ìwé Oneness to the Nation yẹn bákan náà ó wà pé àwọn òpó wọ̀nyí wọ́n á sọ fún ẹ bí bó ṣe máa gẹ̀ẹ́tì ìwé náà anywhere tó bá wà ní àgbáyé ìwé náà á dọ́dọ̀ rẹ bí o kò ṣe jẹ́ ti Ọlọ́run every Tuesday a máa ń ṣe àdúrà ọjọ́ ní tìmí ní gbogbo àwọn ẹ̀ka ìjọ wa káàkiri eléyìí tá a bá ti lè ṣe àtúnṣe ní Wednesday àtúnṣe ní Thursday ní sin ifá tí wọ́n máa ṣe ní Fridays but lọ́wọ́lọ́wọ́ sí Tuesday káàkiri gbogbo àwọn ẹ̀ka ìjọ wa ìyẹn bẹ́ẹ̀ then ní ẹ̀ẹ̀kan lóṣù a máa ń ṣe ìṣòro ní Jímọ̀ àkọ́kọ́ bákan náà a ṣe parí àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta biribiri tá à ń pè ní ojúkojú pẹ̀lú Ọlọ́run táwọn èèyàn ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ tó ìjì ti ń já Sunday àkọ́kọ́ nínú oṣù a máa ń ṣe àdúrà ìtúsílẹ̀ àti ìwòsàn àti ìfúnni aláìní lóúnjẹ a máa ń ṣe ẹni first Sunday àkọ́kọ́ àti ìtàmì òróró bákan náà ní every service wa a máa ń ṣe àdúrà then a máa ń ṣe àdúrà ìtúsílẹ̀ àti ìwòsàn fáwọn ènìyàn àti ìjẹ́rìísí agbára Ọlọ́run ní first Sunday in October a máa ṣe ìdúpẹ́ gbogbo wa a máa ṣe ìdúpẹ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà ní first Sunday in September a máa ṣe Women's Week àwọn Women's Week Women's Summit Women's Day Women's Sunday Women's Month la máa ń pe gbogbo yẹn tí wọ́n fi ń ṣe àwọn then November last Sunday November ní parish wa ń bì a máa ń ṣe ìkórè tọdún yìí ní ìkórè ìdápadà sí ipò àwọn ẹ̀ka wa yòókù àti fix dates fún ìkórè tiwọn náà then paríparí a máa ń parí ẹ̀ pẹ̀lú ìkórè labour harvest àwọn tó yẹ pé oníṣòwò àdáṣe àwọn oníṣẹ́ ìjọba a máa ń ṣe ìkórè tí a máa ń pè ní labour harvest yẹn àwọn ìgbà wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónírúurú ọ̀nà nǹkan tó Ọlọ́run ṣe onírúurú iṣẹ́ ìyanu àwọn èèyàn àfi wá dúpẹ́ àwọn programs ta ní for the year yẹn then àwẹ̀ a máa bẹ̀rẹ̀ àwẹ̀ biribiri àwẹ̀ 40 days fast wa ní December to January ending. mo yan Ọlọ́run lógo mo fi ògo àtọ́lá àti ìyìn fún Ọlọ́run alààyè mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Elijah Ayọ̀délé primate ní ìjọ Irin fún iṣẹ́ àràtíṣẹ́ ìyanu tọ́lọ́run ti ara wọn tó ṣe jáde fún ọmọ mi àtọmọ mi orúkọ mi ni Ramota Awoyede ọmọ tí mo gbé wá síbí báyìí ó ti ní promises ó ti ní problem ẹsẹ̀ láti bí ọjọ́ tó ti pẹ́ sí ọdún tó ti pẹ́ sẹ́yìn ṣùgbọ́n gbà mo gbọ́ ọmọ ilé bí kò jọ pé mo gbé débi bí òkú Ọlọ́run dẹ̀ ti ẹsẹ̀ wọn ó gbàgbé ó ṣe ìyanu nínú ayé ọmọ náà láti ìgbà tí mo ti gbé wá tọ́lẹ̀ tí bá mi dáwọ́lé tọ́lọ́run ti nawọ́ ìyanu látara wọn sí ẹsẹ̀ ọmọ yẹn rí ìtúsílẹ̀ gbogbo ìnira ìdààmú tó jẹ́ pé ọmọ yẹn kò kí ń sùn kò kí lè ṣe gbé ní ẹkún lèmi àtọmọ ẹjọ́ máa ń sùn ní gbogbo gbà tó láti bàtà ti wọ bíbá yìí tó ti bẹ̀rẹ̀ sí ní nawọ́ ìyá yẹn Ọlọ́run tara wọn ṣe ìyanu mò ń dúpẹ́ lọ́lọ́run kò sí ìnira mọ́ kò sí dààmú kọ́lọ́run kó túbọ̀ máa tì wọ́n lẹ́yìn kó dẹ̀ máa gbọ́ wọn túbọ̀ máa ṣe ìyanu
nínú ayé wa torí wọ́n ń gbìyànjú fún gbogbo àwa opó táwa lọ́ndà àwọn ìyá tó tẹ̀ ń ṣe fún wa in fact kì í ṣe kékeré ètò tẹ̀ ṣe lórí ẹsẹ̀ ọmọ mi yẹn inú mi dùn gan mo dúpẹ́ ọlọ́run á dẹ̀ túbọ̀ máa tì wọ́n lẹ́yìn á túbọ̀ máa ṣe nínú ayé tiwọn náà ilé tiwọn náà dẹ̀ ní bàjẹ́ ọpẹ́ mo dúpẹ́ Olúwa dẹ̀ bá mi dúpẹ́ á bá mi san wọ́n lẹ́san rere lórí ẹsẹ̀ ọmọ náà so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Èlíjà fún ìdarí tọ́lọ̀ ń ṣe nínú ayé ọmọ mi nígbà tó wà nínú oyún ibi ló ti ń ṣe kílíníìkì àwọn dókítà sọ fún wa sọ pé sàn fún mi mo wá bá wọn ní kí n nígbàgbọ́ pé wọn ní sọ pé sàn fún ó sàn lọ títí ìgbà tó díjọ́ sátọ̀dẹ̀ abádàdúró mo díjọ́ mọ́ndé kò bímọ wọ́n ṣiṣẹ́ fún mi ìgbà tó ṣiṣẹ́ fún mo díjọ́ kẹta tí a fẹ́ fọmọ lọ́yàn ẹ̀jẹ̀ là ń fà jáde nínú ọyàn ló bá ní mo ní òní gbé Ọlọ́run Èlíjà ó wà láàyè màá lọ sí ọ̀dọ̀ wọn sí màá lọ bá wọn mo bá sáré wá bíjọ́ yẹn ní a bá fún mi ní òróró wọ́n gbàdúrà fún ẹni kí n máa lọ mo bá lọ fún ẹ ní hospital nígbà mo fipá lọ́yàn ọ̀pọ̀ omi gidi bá jáde nínú ọyàn yẹn ìgbà tó tún díjọ́ kẹta lọ́rùn ẹ̀ bá tún wà pọ̀ báyìí Ọlọ́run níjà wọn mọ̀ pa mí lẹ́kùn mo ní Ọlọ́run ò ní jẹ́ mo tún ti wá nìyẹn wọ́n tún fún mi lóru mo tún fòrò yẹn pa lọ́rùn mo fi pa lára ọrùn ẹ̀ wà òkè bàtà sí yẹn tán wọ́n ti ṣáàjì wá ní ọjọ́ òṣùnà ní hospital nígbà tá a délé ọ̀dọ̀sẹ̀ kan lábá ní ká gbọ́mọ padà wá ìgbà tá a gbọ́mọdé ń jọ yẹn lábá lọ́mọ òmí dáadáa pé àwọn máa ṣiṣẹ́ fún un ni mo ní kò ní sí wàhálà tí n bá ti nígbàgbọ́ mo ní wọ́n máa jẹ́ ká lọ sí ṣọ́ọ̀ṣì tá a bá dé ṣọ́ọ̀ṣì dádì oyè wà ń bẹ̀ àti Esther mo ní màá lọ bá àwọn àtòlù sọ dókítà ságbèmí dábí ní ká máa lọ làbá ń bọ̀ gbàtà débí mi ò wọ bàtà bá a sì débí mo ní dádì oyè mo ti dé wọn ní kílódé mo ní adọ́sítò ọmọ yóò mi dáadáa o dókítà sọ pé ká máa gbé lọ mo máa kọ lẹ́tà fún wa ni bàbá ní kí n gbé sílẹ̀ ní a bá gbé ọmọ yẹn gbé sílẹ̀ asáde pé nìkan bí aago 12 lọ́sàn-án ìjọ yẹn wọ́n sì bẹ̀rẹ̀ sí gbàdújọ́ Tuesday wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà títí látago 12 yẹn títí di aago 4 ìrọ̀lẹ́ ìgbà tó di aago 4 ọmọ yẹn bá mí ó sì yẹ kó mí ó ṣe owó kọ́ wọ́n bá fún lómi àdúrà wọ́n ní kí n máa fún un àbá gbé lọ gbogbo ọ̀sẹ̀ lásàfin kò yí bí tó ń ṣe prayer fún un àbá wá láàárọ̀ ó dalẹ́ àbá wá láàárọ̀ ó dalẹ́ ìgbà tó di ọjọ́ kẹrin àbá tó lọ sí Sùúrùlérè wọ́n ní ásà máa ṣe scan yẹn fún ni bàtà débẹ̀ wọ́n ní 10,000 la máa gbà mo ní 6,000 ló wà lọ́wọ́ mi wọ́n bá gba 6,000 yẹn ìgbà tí dókítà dé dókítà ní kò sí nǹkan kan nú ọmọ yẹn àwọn kan gbowó yín ni mo ní èmi sọ pé ọmọ yẹn ò ní gbàgbọ́ pé Ọlọ́run Èlíjà wà lẹ́yìn mi kò padà onísàn sunkún pé rẹ̀ kí sáàjì ká lọ sí scan yẹn bá a ṣe padà wá ṣọ́ọ̀ṣì nìyẹn bá tún wá rí dáàdì òye mo ní dáàdì àti dé o bọ́ọ̀mọ mi ti bẹ̀rẹ̀ sí fò sókè nìyẹn nítorí kò jẹ́ látijọ́ yẹn ló bá ní kí wọ́n fò lówó dáàdì bá fún mi 200 wọ́n ra mọ́lá fún wọ́n ra mìíràn fún olùwàsàṣe ṣe ìyanu nìyẹn o. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà Òtúnyá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. mo ní mo dé gẹ́gẹ́ bí ìṣe tèmi mo máa dé gẹ́gẹ́ bí ìṣe tèmi mi ò dé wá láti wá pa yín lẹ́pẹ́ mi lọ́mọ aláyọ̀ tó ń fayọ̀ tọrọ ọlálẹ́kan mo dé kólókó má lè roko mo dé kọ́lọ́dàn má lè rọ̀dàn o mi ò dé láti wá pa yín lẹ́pẹ́ mi lọ́mọ aláyọ̀ tí ń fi ayọ̀ tọrọ ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí sórí ètò wa ètò yín Agogo Ayọ̀ mo lérò pé gbádùn kan tí àlùfáà Primate Ayọ̀délé tí wọ́n bá wa sọ nǹkan tí wọ́n bá yín sẹ́rí pé mo ti fi ayọ̀ tọrọ mo mọ̀ pé nǹkan tí ẹ kọ́ ń bẹ̀ yẹn yóò wúlò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wò nígbà àkọ́kọ́ fún àwọn tí wọ́n ti wò rí mọ̀ pé ní yá máa dùn pé ẹ sọ fún wa bí ká mú alẹ́ kan sí àtìtú mú alẹ́ kan sí ẹ̀rí pé èmi Ọlálékan ọmọ Táíwò lóhun ti fi ayọ̀ tọrọ fún yín lónìí láti ìtẹ́ Elédùmarè ni mo ti ń sọ̀rọ̀ báyìí báyìí máa wò pé lórí ètò ni mo ti ń sọ̀rọ̀ mo fi ayọ̀ tọrọ fún yín pẹ̀lú àṣẹ Elédùmarè nínú ti Jésù Kristi Olúwa wa àti ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan sí ká lọ sí abala ìròyìn kí ẹ lọ wo ìròyìn tí a mú wá fún yín ní jákèjádò orígun mẹ́rin àgbáńlá ayé ẹ máa bá wa ká lọ ẹ ṣé. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà Òtúnyá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. Káwọn tó ń bínú máa bínú, àjìmọ̀ pé ká
gbọ̀n o ẹbẹ̀rù àìlá o. mo jí lè ní mo jí dáwọ́ mo máa rìn kò tí kò rìn lẹ́sẹ̀ o ayé pè mí mo torí ire. ire mi o ire tí mo rí mo fẹ́ kó mọ̀ kó lórúkọ méjì ire ni ire ń jẹ́. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Mo lérò pé gbádùn ìròyìn tí a mú wá fún yín jákèjádò orígun mẹ́rin àgbáyé àgàgà ilẹ̀ Nàìjíríà ilẹ̀ káàárọ̀ òjèrè tí a mú wá fún yín. Mo lérò pé gbádùn àwọn ìròyìn náà. ẹ ká sáré lọ sí abala orin tí a ti máa fi ẹsẹ̀ rajó, kò ní dá ká dárí apá kan ká fapá kan lẹ̀, ẹ jẹ́ a lọ fi ẹsẹ̀ rajó. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ Alábí mo dóde o lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ Paso mo dóde o lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ ọ̀rọ̀ network lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ Paso mo dóde o lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ ògùn ọ̀run ṣáni o lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ ajẹ́bí ìdánni o lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀ ó wúlò fọ́mọge o lẹ́yìn kíbọ̀ wájú kíbọ̀. Èwo lè wo èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. Èwo lè wo èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. ẹ̀yin ta Amẹ́ríkà èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. ẹ̀yin ti Europe èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. yàtọ̀ sí sí lẹ́fẹ̀ ni ohun àbọ̀mọ̀ dúdú. ẹ̀yin pàdé mi èwo lè wo. ọmọ yunifásitì èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. ọmọ polytechnic èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. ọ̀rọ̀ pọ̀ lẹ́fẹ̀ ni àbílẹ̀ pa. ẹ̀yin pàdé mi èwo lè wo. gbogbo ọmọléèwé o èwo lè wo. ẹ̀yin pàdé mi èwo lè wo. fíríkì máa o àjọ máa fíríkì a. bíríkì máa ó àjọ máa fíríkì. fíríkì máa o àjọ máa fíríkì o. bíríkì máa ó àjọ máa fíríkì. gbogbo kẹ́ ó fún àbùnà àbò ẹ̀ ń ta o. bíríkì máa ó àjọ máa fíríkì. gbogbo kẹ́ ó fún àbùnà àbò ṣe ń bẹ̀. bíríkì máa ó àjọ máa fíríkì. bọ́lọ́mọge bá fún mi láyé mi àdára o. bíríkì máa ó àjọ máa fíríkì. òdìbẹ̀dìbẹ̀. òdìbẹ̀. òdìbẹ̀dìbẹ̀. òdìbẹ̀. òdìbẹ̀dìbẹ̀ o. òdìbẹ̀. òdìbẹ̀dìbẹ̀. òdìbẹ̀. yàtọ̀ yàtọ̀. ó yàtọ̀. yàtọ̀ yàtọ̀ o. ó yàtọ̀. jẹ̀mbẹ̀jẹ̀mbẹ̀. ó jẹ̀mbẹ̀. jẹ̀mbẹ̀jẹ̀mbẹ̀ o. ó jẹ̀mbẹ̀. ó pé ké súnmọ́ pàkàdé o. ó pé ké súnmọ́ pàkàdé o. ó pé ké súnmọ́ pàkà. ọ̀pàkà súnmọ́ òpèké. ó pé ké súnmọ́ pàkà. òdìbẹ̀dìbẹ̀. òdìbẹ̀. jẹ̀mbẹ̀jẹ̀mbẹ̀. ó jẹ̀mbẹ̀. yàtọ̀ yàtọ̀. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Mo lérò pé ẹ gbádùn orin tí a mú wá fún yín tí ẹ fi ẹsẹ̀ rajó. èmi náà mo gbádùn àjùmọ̀jú ẹ̀rọ mi yẹn AA Michaels, ìyẹn pa Andre ọkọ̀ma Andre bàbá Andre. àwọn náà ti fẹ́ jó pa lẹ́yìn ẹ̀rọ. mo dẹ̀ lérò pé ẹ̀yin tí ẹ wà nílé náà ẹ gbádùn ẹ̀. àǹjọba lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ ní tèní ẹ tún pàdé wa ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe tiwa. àwa la máa wá èyí náà lẹ́ẹ̀ máa bá ojú tẹ fi ń wètò yìí ò ní fọ́ ọ̀dẹ̀dẹ̀ tẹ́ sì ń wètò yìí kò ní dẹ̀dẹ̀dẹ̀ òṣìkà lágbára Elédùmarè ọba tó dá ọ̀run wáyé Agogo Ayọ̀ kò ní ṣe kíni
kò ní yé lù ní ọ̀dẹ̀ kó wa agogo ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ wọn ò ní lù ọ̀dẹ̀ kó wa kí tó máa lọ ẹjẹ́ ń lo agogo ayọ̀ lẹ́ẹ̀kan sí fún yín ó ti lù Ọlálékan ọmọ Táíwò olórúkọ tèmi lọ́mọ orí máyà kiri ọmọ agbòjì lọ́wọ́ ẹ̀kọ́ máa gbẹ̀rọ̀ bá má bẹ̀rẹ̀ nìkan ọ̀kan iwájú ọlọ́kọ̀ tèmi a máa sowó ẹ̀yìn ọlọ́kọ̀ tèmi a sì máa sì jí gbọ́rẹ̀ lẹ́kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tèmi àtàn yẹbẹ̀yẹbẹ̀ létí omi lèsí tó gbọ́ ọkọ̀ lọ́wọ́ akẹsàn akọ́pa akájẹ̀ ẹ̀ ní gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀ tèmi ìpàdé wa bí oyin ẹ ṣé. ẹni bá ní sùúrù ni ojogun ayé o ẹ jẹ́ ká fèyí sọ́kàn o ẹni bá ní sùúrù ohun gbogbo ló wí àmọ̀ràn pàtàkì ṣàlẹ̀ yìí màmá jẹ́ o ẹni tó bá mú lọ́kàn kò tẹ́tí kò gbọ́ ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùwò ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú ọ̀rẹ́ mi tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùwò ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú. wọn lábánidá kì í bá ní débẹ̀ o wọn lábánidébẹ̀ kì í bá ní dá rárá o ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o wọn lábánidébẹ̀ kì í bá ní gbọ́ rárá ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí mo fẹ́ kọ́ lọ́mọ sùúrù kì í ṣe tọ́lẹ̀